السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى سائر من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين. أما بعد، فيا أيها المؤمنون عباد الله فاتقوا الله يرحمكم الله. يقول الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. ويقول جل من قائل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إخوة الإيمان، أدوك فلون أترى يكيولون tọrọ gẹ Ọlọ́run kọlọlì bá síwájú wa ọ̀gá wa nabi wa Muhammad. ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run tí a tọrọ fún nabi ọlọ́njẹ́ ọba ara lé kó bá wọn sàhábà rẹ̀ kó wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kó lọ bẹ́ẹ̀ dojú ẹ̀san. ajẹ́rìí bí kò sọba kan tá fún lẹ́sìn tó ju àlá lọ. ajẹ́rìí pa nabi wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallama òjíṣẹ́ ọba náà ni ẹrú ẹ̀ ni. أرسله الله رحمة للعالمين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. ولو بارا النبينا وابوا كوج بشيرا ونذيرا ẹni tí ó fún wa ní rusẹ́ẹ̀rì tá a sì tá a fi wà ní Janna wanadira ẹni tí ó kìlọ̀ iṣẹ́ ẹbú fún wa tá a kún bẹ́ẹ̀ tá a fi wọ́ tá a fi ní wọná Ọlọ́run wada'iyan ila Allahi bi idhnihi. Ànábì yìí ni wọ́n rán wa kó pè wá sójú ọ̀nà tọ́lọ́run pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run wa sirajan munira òun sì ní àtùpà tí ń kẹ́ tí ò ní kú láéláé. Ikhwatal iman, ìkẹ́ Ọlọ́run ìgẹ́ Ọlọ́run kó bá Ànábì náà kó bá ara ilé kó bá wọn sàhábà rẹ̀. Ikhwatal iman, èyí tí ó já kọ́kọ́ ní ọ̀rọ̀ kútúbà lénìí òun ni pé ẹjá bẹ̀rù Ọlọ́run ọba. nígbà tí Ọlọ́run fẹ́ fún wa lófin àwẹ̀ tá a wà nù èyí ń pé yá ayyuhal ladhina amanu mọ̀pọ̀ yìí tẹ́ jẹ́ mùmínì kutiba alaykumus siyam. Ọlọ́run lémi Ọlọ́run mo ṣe àwẹ̀ Ramadan lọ́rùn yẹn fún yín kama kutiba ala alladhina min qablikum bá a ti ṣe lọ́rùn yẹn fáwọn tó ṣáájú yín la'allakum tattaqun nítorí sábà kẹ́lẹ̀ bẹ̀rù Ọlọ́run. ẹ rí i pé kò sí di kan tán fi ní agbáwẹ̀ illa ìdí pàtàkì tọ́lọ́mọ bá mú wa ń bí ẹ lọ gbáwẹ̀ òun ni la'allakum tattaqun nítorí kẹ́ lè bẹ̀rù Ọlọ́run ọba. bí ẹ bá wo inú alukur'an ẹ tún ra àyà mi tí Ọlọ́run jí ó yé wa pé ẹni tí ó pàtàkì lọ́dọ̀ òun lẹ́ni tó bá bẹ̀rù òun ó ní inna akramakum indallahi atqakum. ẹni tí ó lápẹ́ lọ́dọ̀ òun Ọlọ́run jù lẹ́ni tó bá bẹ̀rù òun Ọlọ́run. ibadallah, kí ni ń jẹ́ bẹ̀rù Ọlọ́run gan? tá a bá ń pè é bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run, kí ni ìtumọ̀ ìbẹ̀rù Ọlọ́run gan? ibadallah, àwọn àfa wa nú ẹ̀sìn wọ́n fún ẹbẹ̀rù Ọlọ́run léríṣiríṣi ìtumọ̀ tó pọ̀, àmọ́ mujmalul qawl tí ń bẹ́ẹ̀ bí ìbẹ̀rù Ọlọ́run ni pé gbogbo sẹ́tọ́ bá ṣe tí ó gbé ọ jìnnà sínú Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run nu. gbogbo sẹ́tọ́ bá ṣe tí ó sun ọmọ àlìjánnà Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run nu. lálàyé tó kúnná bí Ọlọ́run bá pàṣẹ pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ká ṣe gbogbo àṣẹ Ọlọ́run ní jásí pé ẹ bẹ̀rù rẹ̀.
tọ́wọ́ ní ẹ má ṣe yìí ẹ má ṣe yìí ẹ má ṣe yìí ká jìnnà sí tó ní ká má ṣe yẹn ní ń jásí pé ní abẹ̀rù ọlọ́run ọba ìbẹ̀rù ọlọ́run ní al-imtithalu bi jami'i ma amara Allahu bihi wat-tanahi aw al-ijtinabu an jami'i ma na Allahu ana wa subhana ìmú gbogbo òfin ọlọ́run ṣẹ ìjìnnà sí gbogbo ẹ̀kọ́ ọlọ́run òun ní jẹ́ bẹ̀rù ọlọ́run ikhwatal iman ntí Ramadan fẹ́ bí fún wa òun ni pé ní kí a sọ̀kalẹ̀ Ramadan ká wá dá lẹ́sìn ká dá níwà ká dá lọ́mọlúwàbí ká wá jẹ́ni tí ó bẹ̀rù ọlọ́run níparí Ramadan ikhwatal iman sẹ́rí bí a bá sọ̀kalẹ̀ Ramadan ntí ó máa jásí pé orí Ramadan gbà bó rí gbà ń ka àwọn kankan fún ọ kí n tó bọ́ sínú àwọn kótóbà tì ní kí ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kejì nù ni sórí kọ́ parí Ramadan kọjá sí pé ọ padà má sí díẹ̀ sẹ̀ ń túmọ̀ pé bẹ̀rù ọlọ́run tá a fẹ́ kọ́ wà lára rẹ̀ ọ wà lára rẹ̀ àkọ́kọ́ nù ni torí sábà pé inú alámàtò kọ́lọ́wọ́n bá gbàṣẹ́ alámà qabulul amal ádámù awdatil abdi ilal ma'siyah kí ẹrú má padà síbi ẹ̀ṣẹ̀ mọ́ ní jásí pé ọlọ́run ọba ọba ní kí ọlá ọ gbàṣẹ́ tó ṣe ní ọwọ́ rẹ̀ ikhwatal iman Ramadan tá a gbà yìí ní tá a fi mọ̀ bí ọ̀dà bí ọ̀dà bá a jogún bẹ̀rù ọlọ́run bá a jogún bẹ̀rù ọlọ́run nínú ẹ̀ ni pé al-iktharu min at-ta'ati lillahi subhanahu wa ta'ala bẹ́ẹ̀ bá sọ̀kalẹ̀ Ramadan tí ó fi mọ̀ pé la'allakum tattaqun ọ̀sẹ̀ lára àwọn àbí ọ̀sẹ̀ lára àwọn in tí ó fi mọ̀ pọ́sẹ̀ ni pé al-iktharu min at-ta'a ìsúnmọ́lọ́hún ó lékún lápèjúwe ó ti ká ilà tẹ́tẹ́lẹ̀ lẹ́yìn Ramadan before Ramadan èèyàn náfìlà qabla àyílà lẹ́yìn tó tọ́ Ramadan yìí náfìlà àyílà rẹ̀ balance ẹ̀yìn àyílà balance náfìlà qabla al-asri balance qabla al-maghribi balance ba'da al-maghribi balance àwọn àwẹ̀tẹ́ ìgbà tẹ́tẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí gbà ìyẹn ní túmọ̀ pé Ramadan tó gbà ó ní túmọ̀ níwájú Ọlọ́run ọba ibadallah Ramadan yìí ìtafẹ́ kó bí sí yín la òun ni taqwallah ìbẹ̀rù Ọlọ́run yìí tí ó fi hàn sí ọ pọ̀ bẹ̀rù Ọlọ́run ni pé sórí kíní kata ń pè ní tọ́ha àti kíní kata ń pè ní máṣíyà wàlá wàlbàrà ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ ń bí méjèèjì kíni túmọ̀ wàlá fi tọ́ha wàlbàrà fi máṣíyà ìjọ kíjọ tó ń bá ń gbúrò sẹ́ẹ̀ bá dà inú rẹ̀ ó máa dùn kọ́dà bọ́ ọba ti lè ṣe wọn ò ní sọ̀rọ̀ ẹ̀sìn kan fún wa àbí kínú rẹ̀ ó dùn sí kọ́dà bí parí tí ìka kún sí sórí ìjọ tí a bá ń sọ̀rọ̀ ẹ̀sìn fún ọ tí ẹ̀mí rẹ̀ bá ń kọ ìbẹ̀rù Ọlọ́run bá ní òpin nítumọ̀ rẹ̀ ìjọ wọn bá ń sọ̀rọ̀ ẹ̀sìn fún ọ tẹ́mi bá ń kọ́ tòun ta ìlẹ́sẹ̀ rẹ pé kí là ń wí kí ni wọ́n ń wí sẹ́lẹ̀ yìí wọ́n ti lé jù ní ń túmọ̀ pé ìbẹ̀rù Ọlọ́run ìdára rẹ wọ́kúrò wòlùmọ̀ọ́síyà ọkọ̀ ẹ̀sẹ̀ kọ́dà bọ́ sẹ̀sẹ̀ ń gan bọ́ lẹ́ni tí ń ṣe ó bínú sí ó rẹ̀ ní ipa ntẹ́ni yìí ń ṣe ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ní ṣe kíni ní ṣe yìí ń túmọ̀ kébẹ̀rù Ọlọ́run ọba ọ̀pọ̀ ní ara tiẹ̀ náà nù ara ń tàfin mà pé àwẹ̀ ó bí dáadáa sí ọ lára lẹ́yìn ìgbà tí a bá sọ̀kalẹ̀ Ramadan yìí hubbu salihina wa bughdi alil ma'asi gbogbo àwọn ẹni rí lẹ́yìn àwẹ̀ tàfin mà pàwẹ̀ bíbẹ̀rù Ọlọ́run sí ọ lẹ́mìí gbogbo ẹni tó bá gbèsè rí lọ́wọ́ ọmọ nífẹ̀ẹ́ rẹ̀ ẹni bá jẹ́ ẹni rí ọmọ nífẹ̀ẹ́ rẹ̀ ẹni bá jẹ́ lẹ́sẹ̀ ọmọ yàgò fún kọ́dà bọ́ wà nù ọ̀rẹ́ rẹ̀ tọ́ ọ bá rí pé ọ pàtì pẹ̀lú sẹ́sẹ̀ rẹ̀ tí ń ṣe ní ọmọ túmọ̀ kébẹ̀rẹ̀ Ọlọ́run ọba tiẹ̀ náà ń kọ́ ó lékún lẹ́yìn Ramadan ìtàfùmọ̀ kébẹ̀rẹ̀ Ọlọ́run ọba rẹ̀ lékún lẹ́yìn Ramadan òun ni pé Ọlọ́run ọbọ̀ ṣàánú rẹ̀ at-tawfiqu ila a'malin salihati ba'da Ramadan tọ́ bá sọ̀ka Ramadan tàfùmọ̀ pé la'allakum tattaqun ọ̀sẹ̀lẹ̀ lára rẹ̀ òun ni pé ní at-tawfiq Ọlọ́run ọbọ̀ fi ọ̀sẹ̀ kò ń gẹ́ ila a'malin salihatin àwọn sẹ́ẹ̀rì kan tẹ̀ ṣe tẹ̀tẹ̀lẹ̀ ọ wà bẹ̀rẹ̀ sí ṣe kálẹ̀ntì máa gbàwẹ̀ alamisi àwẹ̀ mọ́ndé ni kì í gba mẹ́ta tẹ̀tẹ̀lẹ̀ láàrin oṣù lẹ́yìn Ramadan táàfù mọ̀ pé Ọlọ́run ọba lẹ̀ lékún yóò tún bẹ̀rẹ̀ sí gba mẹ́ta yẹn lẹ́yìn oṣù ibadallah ìtàwẹ̀ fẹ́ bí fún wa ni pé la'allakum tattaqun nítorí kálí bẹ̀rẹ̀ Ọlọ́run ó jẹ́ ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ní khutbah ọ̀rọ̀ mẹ́lẹ̀kẹta ikhwatal iman nahnu ala maqrubatin min nihayati Ramadan an palẹ̀mọ́ a fẹ́ súnmọ́ parí Ramadan báyìí lẹ́yìn jimá tóní bọ́yájọ́ tí ma ti ń bọ́ àjọ́dún àbí kọjá sábtì rẹ̀ ajá kanu méjèèjì ikhwatal iman tọ́ba jásí pé jimá yẹn bá lọ́dún ẹ lọ lè gbọ́ mi kalẹ̀ a kì í di àwa tá a wà nílẹ̀ àtún kí jimá ẹni tí ó bá bá yí di ó gbọ́dọ̀ bá jimá ẹni bá ti bá yí di tẹ́lẹ̀ tó bá wa kí jí di ní jàmá kò sí láì fífún bí kọ́ka yìí là ládùúgbò rẹ̀ kọ́mọ wulẹ̀ wá sí jimá ma Ọlọ́run ò bọ́lá yìí la o Ọlọ́run ò bọ́lá yìí la amọ́dún kẹ́ni ọdún kejì ọdún méjì pàdé tọ́dún méjì bá pàdé báwọn nù sẹ̀ríà báwọn bá ti ṣe kan ó fi kejì lẹ̀ lápèjúwe ọ̀bánu yìí di àjọ kí yìí di ni Ọlọ́run ò bọ́lá yìí la ó délé yìí ò níwájú màmá àmọ́ lọ mọ́sálásí àdúgbò yín tí a bá pèrún ní ibẹ̀ ọ lọ lè kírun àyílà ní jàmá ìtumọ̀ ẹni pé òkì jimá òkì ìdí Ọlọ́run ò bọ́lá kankan nínú méjèèjì wala yushra
wọn ò dẹ̀ ṣe májẹ̀mú pé ẹ̀ ń kí jimá tán lójú ẹsẹ̀ ẹ̀ ń kí tán lójú ẹsẹ̀ kẹ́ ẹ̀ dẹ̀ fi jimá lé la yushra hakadha sariya ò síbẹ̀ wa in kana ba'd al-ulama akhta'u fi dhalik àwọn kan náà àwọn àfẹ́sì wọ́n ṣe mistake tí wọ́n gbé wọlé bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n kiri tálẹ́sẹ̀ kan náà wọ́n sì kíra ká méjì jimá sí kalla alfu kalla kò rí bẹ́ẹ̀ rárá ikhwatal iman mọ̀nyẹ́jú ẹ̀ láyé pé Ramadan kan lọ báyìí nísìn àwọn kankan bẹ tó jẹ́ níta gbọdọ̀ yẹn jú lọ́jọ́ tóní kí làwọn kan náà zakatul fitr kí là ń pè ní zakatul fitr òun ni Yorùbá ń pè ní jaka tí ẹ bá lọ wọnú hadith èyí tí a fa wa Abdullahi ọmọ Abbas gbà wá ń sọ fún wa pé ní farada rasulullahi sallallahu ta'ala alayhi wa sallam anabi wa Muhammad ó ṣe ní ọ̀ràn yẹn zakatul fitr ó ní ká yọ saka ìtùnú nínú àwẹ̀ lis-sa'imi tuhuratan lis-sa'imi min ar-rafathi wal-laghwi sẹ́ẹ̀rí sàkátà fẹ́ yọ yẹ yóò fọ àwẹ̀ ẹni tó gbà àwẹ̀ mọ́ níbi ìsọkúsọ tó sọ àbáwọn nǹkan àbàjẹ́ tó ṣe wa tu'matan lil-masakin yóò jẹ oúnjẹ fáwọn tó jẹ́ tálíkà wa hiya zakatun maqbula yóò máa jẹ́ sàkátà lọ́wọ́ jẹ́wọ́ gbà in udiya qabla salat tí a bá yọ ṣáájú kí a tó kírun àmọ́ tí a bá yọ lẹ́yìn irun fàyíyà sadaqatun mina sadaqat sàárà kan nù lọ́jẹ́ nínú sàárà. ikhwatal iman àwọn àdìsí pọ̀ tọ́yanjú ọ̀rọ̀ zakatul fitr ṣùgbọ́n mo fẹ́ lọ sí agbègbè kan níbi àkàmù zakatul fitr. àkàmù zakatul fitr mikidaru kìlá yọ sa'an min tamrin aw sha'irin aw aqtin àwọn nasita nabi muwani oni sa'an min tamrin kayo labidun aw sha'irin abi ọkà baba aw aqtin abi èso tí Lárúbáwá ń pè ní akitu tí irin tí mo lè fi jọ nílẹ̀ Yorùbá yà yìí ṣé ẹ̀rí mẹ́ta wọn aleha nasu shar'i lérí nasu shar'i mẹ́ta tó wà nọ́ọ̀ni mẹ́ta wọn ló nasu shar'i tayyib àwọn afa níbi zakatul fitri wọ́n pín sọ́nà mẹ́ta ìpín àkọ́kọ́ wọ́n ní ná suntan nábì gbé wá lágbọ́dọ̀ fi yọ àkọ́kọ́ nù ni ìpín ẹlẹ́ẹ̀kejì wọ́n ní rárá kullu ma yaqtatu alal balad gbogbo ntara àdúbà ń jẹ lágbọ́dọ̀ fi yọ ìpín ẹlẹ́ẹ̀kejì nù ni ìpín kẹta ni pé rárá gbogbo ma yantafi'u bihi muslim wa yugnihi anil mas'ala fi yawmil eid ntí mùsùlùmí ò fi sànfàní tí ò ní jọ tọrọ bára ń jọ ọdún lágbọ́dọ̀ fi yọ pẹ̀lú ọ̀rọ̀ mẹ́ta yìí sẹ́mọ̀pẹ́ tó mú ta kọ́kọ́ yóò máa wá ṣa'iri káàkiri yóò sì máa wá tẹ́mùrù káàkiri yóò sì máa wá ìsúnkata pẹ̀ ní akọ̀tì yóò máa wá káàkiri tí ó bá rí mẹ́tẹ̀ẹ̀ta wọn tó bá rí bẹ́ẹ̀ kò ní yọ zakatul fitr wọ́n bí taali lọ́dọ̀ àwọn sahaba ìṣẹ̀lẹ̀ káwá ṣẹlẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ náà àwọn ará ìlú sham nílùú kan tí a ń pè ní madiana nílùú sham nígbà tí wọn ò rí àwọn làbídùn tí wọn ò sì rí àwọn tá nàbí dákọ̀ yìí àfa àwọn ọmọ bùnà abdulaziz ọ sọ fún wa pé ẹ jàrọ̀ ń tà nàbí wí yìí pẹ̀lú kọ́mọ̀ kí là ń pè ní kọ́mọ̀ àgbàdo wọ́n wá fi àgbàdo jàrọ̀ làbídùn wọ́n fi àgbàdo jàrọ̀ akut wọ́n sì fi àgbàdo jàrọ̀ sha'ir bó ti rí onísìn ọ̀rọ̀ ti di méjì ń wé gbọ́dọ̀ àwọn sàbí ló ti wá kí lọ́rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ káfí mẹ́ta yọ pẹ̀lú ntàǹbà ń jẹ àkà lọ́rọ̀ kan torí kọ́mọ̀wù náà ìlà tí ń bẹ lára akitu sha'ir àti tẹ́múrù ń bẹ lára kọ́mọ̀wù torí nǹkan jíjẹ ni nẹ́sù sí wà lórí ẹ̀ kí nẹ́sù wà lórí ẹ̀ tu'matan lil masakin a gbọ́dọ̀ jẹ́ káwọn tálíkà ó ṣe kí ni kí wọ́n rí nǹkan jẹ tó bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ káyọ̀ tó ṣe jẹ ọ̀rọ̀ kanú ni mo ti pápọ̀ máwọn tó ní àwọn zahiriya tí wọ́n ní ojú nẹ́sì látúwò mẹ́ta làwọn fi yọ àwọn tó wà ní rárá ìtínẹ́sù yìí ń sọ gangan ni pé tó mọ̀tánlélé masakin gbogbo títàlíkà bá lè jẹ òun lálẹ́ fi ṣe kíni lálẹ́ fi yọ tó bá rí bẹ́ẹ̀ àwọn tó ní ká yọ ìtínẹ́sù wí àtàwọn tó ní ká yọ ntá jẹ wọ́n papọ̀ níbi ntá níbi ní tó mọ̀tánlélé masakin ẹ jẹ́ kó jẹ́ ntí miskin ó jẹ tí ọ̀rẹ́ lẹ́ẹ̀kejì mọ̀ pa méjì kọ̀ mọ̀ sọ wọ́n dọ̀kan ọ̀rẹ́ lẹ́ẹ̀kẹta tí wàá fi sí kejì òun wà láwọn tó sọ pé ní aliya juice ìkìrájú anakidan ìjà àlèfowó yọ zakatul fitr sa àlèfowó yọ wà fi àdá thalathatu aqwal indal ulama lọ́dọ̀ àwọn àfa ọ̀rọ̀ mẹ́ta ló wà ń bẹ àkọ́kọ́ alimani omani abata àwọn tó kọ̀ọ̀kan bẹ́lẹ́ wípé rárá o kò sọ́gbọ́tẹ̀ ẹ̀ dá sí ẹ̀ gbọ́dọ̀ fowó yọ zakatul fitr jaka ẹ̀ gbọ́dọ̀ sèèsì fowó yọ ọ̀ràn yẹn ni kó jẹ oúnjẹ nínú wọn ni àfàwà amadu mambali nínú wọn ni àfàwà shafi'i nínú wọn ni àfàwà maliki nínú àwọn àfàwà tá ló gba wọn lọ́wọ́lọ́wọ́
nínú wọn ni àfa wa Uthaymin nínú àwọn àfa tá ń lọ́gbà àwọn lọ́wọ́lọ́wọ́ nínú wọn ni àfa wa Imam Al-Albani àwọn dúró tán lérí pé tọ́ba yọ zakatul fitr tá ń pè ní jaka ọ gbọ́dọ̀ jẹ́ kó ń jẹ lọ gbọ́dọ̀ fi yọ kọ́dà wọ́n sọ pé tọ́ba fó ń jẹ yọ láàyò jìzì ò ní gbalada tọ́ba fi lè gbóúnjẹ yọ láàyò jìzì ò ní gbalada káwùlù kanu àwọn eléyìí ń gbà pé wọ́n ṣe taharimu pé èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ fi wọ́n ṣe kí ni ẹ gbọ́dọ̀ fi yọ tọ́yì kí lọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì làwọn tó sọ pé jaizun shar'a ọ̀tọ̀ pọnbílì nù sẹ̀ríà bóúnjẹ ti tọ̀hún bẹ́ẹ̀ lòun náà ṣe kí ni lòun náà tọ́ ǹjẹ́ kílẹ̀ rí wọ́n níbẹ̀ ni ṣebí ńgbà tí ní Mẹ́díyánà nílùú Ṣáàmù láyé Umar ibn Abdul Aziz ṣebí ńgbà tí wọn ò rí níta nábì dá kọ ṣebí wọn lọ lè wá gbàdo nígbà ó ṣe pàgbàdo ní wúlò faraàlú àgbàdo wọn yọ fún wọn ẹ mọ̀ pé wọ́n ti fi nǹkan mí pààrọ̀ náà sí báwọn ti fi nǹkan mí pààrọ̀ náà sí wọn àwọn náà lè fọwọ́ pààrọ̀ náà sí ẹ̀rí àkọ́kọ́ nu ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì fíìmà dáhàbà ilayhi Abu Hanifata rahimahullahu rahmatan wasi'a ìmáàmù Abu Hanifa òun lọ́wọ́ lọ bí pé yajuzu ikhraju zakatil fitri naqidan wa shar'an pẹ̀lú sẹ̀rí ọlọ́run ọ̀tọ̀ pọ̀nbélé káfowó yọ jáká pọ̀nbélé lọ́tọ̀ ọ̀rọ̀ pé wọ́n dìbè lọ́dọ̀ Abu Hanifa ni ọ̀rọ̀ pé wọ́n dìbè tiẹ̀ kọ́ wa qawlun indal malikiyya àwọn kan náà àwọn tó tẹ̀lé Málíkì àwọn náà sọ̀rọ̀ ẹ̀ wa qawlun inda Shafi'iyya àwọn kan náà tó tẹ̀lé Shafi'i àwọn náà sọ bẹ́ẹ̀ mazhabi Abu Hanifa pọ̀nbélé nípa àlefowó yọ àmọ́ àwọn kanu Malikiya wọ́n farama kìí ṣe Maliki gan fúnra o Maliki gan fúnra farama bọ̀tí àwọn kanu wọ́n farama àwọn kanu Shafi'iyya àwọn náà farama wa qawlun lil imami Ahmad ibn Hanbal Ahmad ọmọ Hanbali gan sọ̀ntì ọjọ́ bẹ́ẹ̀ rí tọ́ ǹjẹ́ kílẹ̀ rí yín lédi pé ní káfọwọ́ yọjá ká wọ́n níbẹ̀ ni wọ́n là Nabi wa Muhammad sallallahu ta'ala ń sọ fún wa pé tọ́ba dijọ́ ọdún agnawhum anil masalati yawmul eid tọ́ba dijọ́ ọdún ẹ̀rọ àwọn tí ó máa bára lọ́rọ̀ ẹ méjì wọn bára níjọ́ ọdún àwọn tí ó bára ẹ̀rọ wọn lọ́rọ̀ tọ́ba dijọ́ ọdún ẹ méjì wọn bára wọn wá ní tá a bára wọn lọ́rọ̀ ìwọ ṣe tán gbé làbí dùn wá mo gbé fún tálíkà èmi gbé rẹ̀ sí fún eléyìí gbé wà fún eléyìí gbé gàrí fún eléyìí gbé àgbàdo fún ẹ dákun ìgbà wo ni ò nídìí owó tí lọ àgbàdo ìgbà wo ni ò ní nídìí owó tí ó fi ra nǹkan ọbẹ̀ ìgbà wo ni ò ní nídìí owó tí ó fi ra tarayọ ra epo sí ìtàfimá dáná yẹn máa ń jẹ stove sẹ́yìn máa pẹ́tù mẹ́rin ní pé níta náà fẹ́ kọ́sẹ̀lẹ̀ ń jẹ ọdún kò sí kí ni kọ́sẹ̀lẹ̀ mọ́ ẹ kúkú jẹ́ ọ̀sẹ̀lẹ̀ tẹ́ ẹ bá ti mọ̀ pé tálíkà ni tẹ́ ẹ mọ̀ mìkìdáàrú zakatẹ́ fẹ́ yọ ẹ kó wẹ̀lẹ́ lọ́wọ́ ẹ̀rí kejì nu ẹ̀rí ẹlẹ́kẹta wọ́n ní kẹ́ ẹ lọ́ọ́ mọ̀ pé ẹ̀ ń ṣe takasir lé àmọ́wá lẹ́lẹ́ mùsùlùmí tẹ́ ẹ bá fún wọn lówó ẹ̀ ń kó fòbówó mùsùlùmí òfò ẹ̀ ń kó bá owó mùsùlùmí tẹ́ ẹ bá kówó sakato lè fi tẹ̀lé jákà lọ́wọ́ létálíkà lọ́wọ́ ǹjẹ́ bò láti ń kó fòbówó mùsùlùmí wọ́n níbẹ̀ ni mùsùlùmí tẹ́ ẹ dá nǹkan jọ fún un jákà tẹ́ fẹ́ ra un ẹ rà ní 1002 lẹ́fi ra jákà tí ó bá padà rówó mọ́ yọ ta 600 naira torí pé ó ní ìdíwó àbí kò níta yọ ta 600 naira yọ wá gba jákà yìí jọ tẹ́ bá wá dá jákà 12,000 fún yọ padà tàbí 6,000 5,000 òfò yẹn ní ń bo lọ́lọ́ mùsùlùmí ṣòfò ẹ kó fò bá mùsùlùmí nígbà lóúnjẹ nìkan ni ká máa dá wọ́n sì ní anabi ni wọ́n lé anabi ni agnawhum yawmal eid ọ̀rọ̀ ń gan ọ̀sẹ̀lẹ̀ ma tọ́ba rí bẹ́ẹ̀ ẹ kúkú yọ owó fún ẹ má jẹ́ ó kó fò bá owó mùsùlùmí ẹ wo déédéé ntòwò yẹn bá ṣe déédéé kẹ́ ẹ kó lé ní ọwọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nu àwọn tó ní jaizun shar'a àwọn kan ní haramun shar'a kọ́dà bọ́ yọ lówó ọlọ́run ní sẹ́kìnì kò ní gbà opinion kan nu opinion kejì ni pé ó tọ́nu sẹ̀ríà tọ́lọ́ àwọn ará Mẹ́díyánà ní Ṣáàm wọ́n change nta nàbí wí sàgbàdo nítorí wọ́n change sàgbàdo yẹn wọ́n ti pàgbàdo wúlò wọ́n fi làgbàdo táwa náà bá rí tó wúlò bí owó bí kankan á ṣe kí ni á change ẹ̀ eré àwọn tó mú àgìnáwó wá òkú ẹ̀rọ wọn lọ́rọ̀ ọjọ́ ọdún eré àwọn sọ pé ẹ fẹ́ kófò bá ọrọ̀ mùsùlùmí tálíkà tẹ́ bá kó jẹ fún ìtakùtà ní ọ̀padà ta oúnjẹ ní tí ó torí kó nídìí owó kí làwọn ẹlẹ́kẹta wá ní al-afdalu an yakuna kuta
mimma yakitatuhu ahlul baladi ito dájú tẹ́ bá yọ zakatul fitiri òní kò jẹ́ ntara ló bá ń jẹ kẹ́ẹ̀fì yọ wa in ditarratil hajatu tí bùkátà bá wá tì yín lọ ila ikhraji an-naqida kẹwàá yọ lówó fajaizun nígbà tí bùkátà bá tì yín débẹ̀ ló tó tọ́ tí bùkátà bá tì yín débẹ̀ kò sí kí ni kọ̀tọ́ o ìtumọ̀ ẹni pé adátálíkàmà àwọn àdí pé wọ́n ti dóúnjẹ sọ́dọ̀ rẹ̀ tálíkà tún wá kalẹ̀ kún pé ẹ dákun mo ní di 5,000 naira torí àwọn ọmọ yín àṣàrà ipò ara nkankan ìgbà wo ẹ ti mọ̀ pé oúnjẹ ti wà ńlẹ̀ bùkátà rẹ̀ ti débi kíní wà fi dhalika al-waqt ẹ kò fún pé jákà mi ni a sì ti sírò owó rẹ̀ iye tí ó jẹ́ ni gba owó kọ lọ bí sí tọ́ba sí àmọ́ jákà ni ṣé ẹ mọ̀ pé bùkátà ló ti wá dé ká fún yẹn níjọ́ tí bùkátà bá ti wá lọ bí ká san owó ìjọ yẹn la tó ní bùkátà sí ká sanwó àmọ́ tí bùkátà bá kàn wá débẹ̀ àní ìfowó yọ wa hadha al-mawqif gbẹ̀yìn yìí arahu an aslaha lil umma èmi fẹ́ ní pọ́lọ́láfíà fún mànàbí torí sábà pé ní òfò padà kó níta bá kó fún tálíkà òfò padà bá àwọn àfáà tó ní ká fún lóúnjẹ wọ́n bí wọ́n léèrè pé bí tálíkà yìí bá wá nídìí owó kíláàsì wọ́n ní ká jẹ sàdákà fún alẹ́ sàdákà tá fún alẹ́ ìyàwó ajíbá mafruda alayna sọ́nà yẹn ní ká fún ni tá a bá fún kí ni ó ṣe níta àfihàn náà ni ó ṣẹlẹ̀ it's better ká kúkú sọ jákà yẹn di owó káwa kò lè lọ́wọ́ fi mithli hadha ma yanbaghi li ahadin ń bẹ́ẹ̀ náà àwọn afá tẹ́ jálá sí jù tí a bá rẹ̀ ń tọ́pá sí fatiwa ẹ̀ lọ fún ọjọ́ jákà yukaffirunahu wa yubaddi'unahu wọ́n ló ń bídíà ni kèfèrí ni yukhalifu intakwa nabi wa Muhammad gbogbo ọ̀rọ̀ yóò tọ́ sí ntọ́ba jà fẹ́ sìn lẹ́nu máa dá máa ta ti rí pilẹ̀ fún lọ́dọ̀ àwọn tábìyí ń bẹ́nu tábìyí ti ń fowó yọ jákà Ibnu Sirin ń fowó yọ jákà dáadáa Ibnu Sirin Hasan al-Basri ọfà ọsọwọ́n yẹn fẹ́ fowó yọ jákà Umar ibn Abdul Aziz tábìyí ni ó ní wọ́n fowó yọ jákà lásìkò tí ń jẹ́ àlífà lọ́wọ́ ó sọ fún wa pé kí wọ́n máa fi nisfu dirham ìlàjì dídí àmújọ náà ó ṣe déédéé owó sọ́ọ̀hún tamurunjọ náà ó ní kí wọ́n máa fi yọ jákà òun sì ní al-Khalifatul Khamis àlífẹ̀lẹ̀ karùn-ún nígbà tá ara wọn sálàf tí wọ́n ṣerú eléyìí tí ò sí takò khalafu kan tó bá dé nísìn tó wà lójú ọ̀nà sálàf kẹ́nìkan kò gbọ́dọ̀ wá ṣerú ẹ̀ kẹ́nìkan wá ló ń bídíà ni àbí kọ̀mọ̀ntìnsì wábi táàlì àmà gba oúnjẹ kò sí láì fi ẹni bá mọ́wọ́ wá àmà gba owó kí wá ní mìkìdárò owó tá a fẹ́ mú wá ìyẹn láàmà sọ tó bá dijọ́ Sunday wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabihi wa sallama taslima Allahumma janna mimman yastami' al-qawla wa yattabi' ahsana. Assalamu alaikum. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أدوك فلون atọrọ kí Ọlọ́run tọrọ kí Ọlọ́run fa nabi wa Muhammad ìkí Ọlọ́run jọba nabi kọbara lé ní kútùbà mi ẹlẹ́ẹ̀kejì mo ti yanjú zakatul fitr ní kútùbà alákọ̀ọ́kọ́ ní ṣókí kútùbà ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ yanjú ọ̀rọ̀ Eid torí sábà àwọn tí ò ní wọ́sàkọ̀ níjọ́ Sunday
kí là ń pè ní eid ọlọ́lárúbáwá ada yaudu eidan ntí máa lọ lẹ́ẹ̀kan tí máa dé tó bá lọ tí ó tún dé tó bá lọ tí ó tún dé ọdún ṣíṣe ìdájọ́ ẹnu Islam àwọn àfáà pè ní sunnatun muakkada ìbẹ́nu àwọn àfáà tó pè ní fardu aynin ọ̀ràn yẹn ojúlówó fún gbogbo mùsùlùmí àwọn tó sọ pé ọ̀ràn yẹn ojúlówó ní wọn ni Sheikh al-Islam Ibn Taymiyyah rahimahullahu rahmatan wasi'a ǹjẹ́ kí ló dé kílẹ̀ rí tó fi ní kéèyàn sọdún fardu aynin mùsùlùmí kan tó bá wà láyé tọdún bá dé lásìkò tọdún bá ba láyé ńkọ gbọ́dọ̀ má ṣe tí ó bá ṣe àfimàrọ bá wò ọsẹ Ọlọ́run ọba rẹ̀ ìjẹ kílẹ̀ rí lórí ẹ̀ tí ẹ bá lọ wo hadithi Ummu Atiyya radiyallahu anha qalat Ummu Atiyya ń sọ pé ní amarana rasulullahi sallallahu alayhi wa sallam an nukhrijahunna fil fitr wal adha al awaiq wal huyad wa dawat al khudur fa amma al huyad fayatazilna al musalla wa yashhadna al khayra wa da'wat al muslimin qultu ya rasul allah ihdana la yakunu laha jalbab faqala sallallahu alayhi wa sallam litulbisaha ukhtuha min jalbabiha hadisi Ummu Atiyya ọlá nabi wa Muhammad sallallahu alaihi wasallam ọsọ fún wọn pé ní ọ̀pọ̀ àwọn láṣẹ pé tó bá dijọ́ ọdún àwẹ̀ àtijọ́ ọdún léyà gbogbo yín pátá ní kẹ́ jáde kẹ́ kọrí sí ìdí anabi wa ń kà pé nínú àwọn tí ó rò pé àwọn ò ní lọ rèé o gbogbo obìnrin tó bá járúgbó kó lọ ìdí obìnrin tí ń bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tí ò nírun kó lọ ìdí àmọ́ àwọn tí ń bá ń ṣe nǹkan oṣù tí wọn ò nírun àwọn yẹn tí a bá dé ìdí wọn ó yẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan wọn ò ní bá wa kírun wọ́n yẹ ṣáàdìnnà xeyra wọ́n ó wo oore tọ́lọ̀ ń ṣe fún Islam fi ogun yẹn ti wá ìdí wọ́n máa wò báyìí wàdà wọ̀tẹ̀lì mùsùlùmí àdúrà tí wọ́n máa ṣe yídì náà kan àwọn náà Ummu Atiyya wa ní mo wá sọ fún Ànábì pé ya Rasulallah ìwọ òjíṣẹ́ Ọlọ́run nígbà tó sọ fún wa pé kí gbogbo wa ká lọ yídì báyìí àtàrúgbó àtòmídán àtẹni tí ń ṣe nǹkan oṣù àtẹni tó ẹsẹ̀ bímọ gbogbo wa pátá ní kájáde ńlẹ̀ ká lọ yídì ká lọ sí kí yídì ìwọ Ànábì ìdáná àwọn kan bẹ láàrin wa laysa laha jalbab kò ní jalbabu tí ó wọ̀ kò ní jalbabu tí ó wọ̀ ọ̀rọ̀ nù o sẹ́ni pé jalbabu wọn wọ̀ láyé Ànábì àbí Ummu Atiyya ni kò ní kíni tí ó wọ̀ kò pé lásọ o kò ní kò lásọ tí ó wọ̀ ó ní kò ní jalbabu ọlọ́sọ tí wọ́n nulẹ̀ àmọ́ kò ní tí ó wọ̀ jáde jalbabu ló mi wọ̀ jáde kò ní jalbabu torí wọn sáré òhun Madina wọ́n yẹ ní òhun bẹ́ẹ̀ ẹ̀ lè ba nù tàpá wọn bíláyà Ànábì òhun wọn rìn o wọn lásọ tí wọn wọ̀ nulẹ̀ ṣùgbọ́n yìí jalbabu tí ó wọ̀ lọ yìí di ní oṣù kínní torobi gbàsọ nulẹ̀ jalbabu ní ó gbé jáde kí la Ànábì wí fún Ànábì ni ẹ sọ fún yìí tọ́ba jóbìnrin bíi tiẹ̀ tọ́jú ọmọ ìyá rẹ̀ lóbìn kọ́ ya léyìí tí ó wọ̀ tí ó fi darí yìí di kọ́ ya lásọ kọ́ wọ̀ lọ tọ́ba dé kọ́ wá fún lásọ ẹ̀ padà ṣé ẹ máa pẹ́ tuma ẹ̀ ni pé tí ìdí ọba jọ́ra yẹn ojúlówó tí kálukú ọ̀lọ́ ni Ànábì ò ní kọ̀ǹpọ́sì rẹ̀ bí kí wọ́n wá ya ní aṣọ tó ní kó lè sọ lọ sí ìdí bíhádà lílọ ìdí fún gbogbo wa fardu ayn ọ̀ràn yẹn ojúlówó ni ikhwatal muslimin ẹ̀jẹ̀ nkadìẹ̀ nínú àdábù al-eid torí àwọn tí ò ní wá á tún kà níjọ́ Sunday àwọn torí àwọn tí ò ní wá sálùkọ̀ tí wọ́n wá jímọ̀ tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n lọ àdúgbò wọn sẹ́rí tí ọdún bá ti dé ìwọ́tọ̀ jọkùnrin àti ìwọ́tọ̀ jóbìn afẹ́kẹ́ wo aṣọ tó dáa aṣíwájú àgbà Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ó dìídì lọ́ra aṣọ olówó gọ́gọ́ owó olówó iyebíye àdáhà li rasulillahi sallallahu ọwọ́ àbùn ànábì ọwọ́ ní ká ànábì máa wọṣọ yẹn níjọ́ ọdún aṣọ ńlá tó bá díjọ́ ọdún ànábì ọgbà aṣọ ńlá yẹ wọ̀ kí wọ́n fi lè mọ̀ pọ́dún wà níta ó bọ́ mùsùlùmí jẹ́ bá sọdún ẹ láti wọ aṣọ tó dáa èyí wọ aṣọ kásọ lọ yídì ikhwatal iman aṣọ yìí wọ lẹ́kọ̀ọ́ nínú ṣẹ̀ríà ẹ má wọ libazu zina aṣọ ọ̀ṣọ́ ẹ má wọ níjọ́ ọdún aṣọ wọ́n la ń pè libazu zina aṣọ libazu shuhra ẹ má wọ aṣọ shuhra níjọ́ ọdún aṣọ wọ́n la ń pè ní libazu shuhra aṣọ gbajúmọ̀ èèyàn gbọ́dọ̀ wọ níjọ́ ọdún
kí la ń pè lásọ gbajúmọ̀ aṣọ tó wọ̀ tí ó kó àwọn èèyàn sí wàhálà kí ni túmọ̀ rẹ̀ aṣọ tí wọ́n ń ta ọ̀pá kan rẹ̀ ní 250,000 tọ́wọ́ àrùn ọ̀pá mẹ́wàá tí ó yẹ 2.5 million tọ́ba wá wọ̀ níṣẹ́ rí dìímù táwa wá yẹn àyín gbogbo ẹni tọ́ba wá yídì ìwọ ni wọ́n máa wò gbogbo ojú ọ̀wà bọ̀ irú aṣọ yẹn ọba ṣẹ̀rí àmú torí pé fún ọ ní gbajúmọ̀ kó lówó jẹgbẹ́ lọ sì gbọ́dọ̀ wọ́jọ́ gbajúmọ̀ kejì kí la sọ gbajúmọ̀ kejì aṣọ tó ti pọ́n tó ti rún tí ò da téèyàn wọ̀ tí wọ́n máa ṣe pé síbẹ̀ mọ̀ kó ní lọ́dún tí wọ́n máa fi wàrà ilé rẹ̀ tí ogun yẹn wà dojú bòun náà àti gbajúmọ̀ kíní àti gbajúmọ̀ kejì ṣẹ̀rí ọ̀fẹ́ méjèèjì èèyàn wọ aṣọ tó bá environment tó wà mu tí ò tóbi jù tí wọ́n ní máa wò tí ó sì yẹ̀yẹ́ débi táwọn yẹn wà dojú bò àwọn obìnrin ọ̀lásọ̀ kankan tí wọ́n wọ̀ tó ju jàlbáàbù wọn lọ obìnrin ọ̀lásọ̀ kankan tí wọ́n wọ̀ lọ yídì tó ju jàlbáàbù ẹ lọ ẹlẹ́ẹ̀kejì tó bá dijọ́ ọdún eléyìí yàtọ̀ sí ọdún iléyá ọdún eléyìí á sínú kátó lọ yídì kí la fi sínú anabiwa Muhammad yuftiru ala tamaratin ima sínú pẹ̀lú làbídùn yóò sì jẹ làbídùn yẹn witiran ló ń kà tí ò sí pín yóò jẹ yọkan àbí kó jẹ mẹ́ta àbí kó jẹ márùn àbí kó jẹ méje àbí kó jẹ mẹ́sàn máa wá jẹ lọ bẹ́ẹ̀ sáà májì ó sí pín tọ́ba jẹ ọgbẹ̀ ó jẹ yọkan lé tọ́ba jẹ ogójì ó jẹ yọkan lé tọ́ba jẹ 1000 ó jẹ 1001 bó ti gbọdọ̀ jẹ́nu àmọ́ kọ́ wá jẹ́ kọ́ wá sí pín laysa mina sunnah kò sínú súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. àwọn obìnrin ẹ̀yin ọkùnrin tẹ́ bá wọṣọ ọdúnjọ́ ọdún ẹ lo lọ́fíńdà tọ́ba wù yín tọ́ba bá mu obìnrin ọgbọ́dọ̀ lọ́fíńdà jẹ́ ọdún o tọ́ba wọṣọ tán tó gbé jàlbáàbù lé tọ́ba lọ lọ́fíńdà ọbọ̀ sínú wala tabarrajna tabarrujal jahiliyyatil ula ọ wọṣọ kèfèrí àkọ́kọ́ Ànábì wa Muhammad ó sọ fún wa pé ayyama mura'atin istatarat obìnrin kóbìnrin tọ́ba fi lọ lọ́fíńdà famarrati ala qawmin tọ́wárìn lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn liyajidu ri'aha táwọn yẹn wá ń gbóòórùn lọ́fíńdà tó lò yẹn Ànábì ní ká sọ fún pé fahiya zaniya oníṣìnà obìnrin ni o oníṣìnà obìnrin ni ẹ̀yin obìnrin ẹ̀ lè lo lọ́fíńdà inú ilé yín lẹ́tì máa lo sọ́kọ yín lọ́rùn bẹ́ẹ̀ bá jẹ́rìí tẹ́ bá ti wọ̀sọ̀ yín tán jàlbáàbù tẹ́ bá gbélé atọ́sọ́ tẹ́lẹ̀ jàlbáàbù lọ́fíńdà gbọ́dọ̀ sí mbẹ́ kò sí tó burú níbi kẹ́ ẹ lo àwọn yín tí wọ́n fi ra bíyà àti sàlẹ̀ torí sábà òórùn tí ó pọ̀ tí ó níyìn la ṣùgbọ́n òórùn rẹ̀ ò ní kọjá ara yín kò ní jáde sí ìta gbogbo lọ́fíńdà tí wọ́n bá gbóòórùn fóbìnrin fa haramun shara'an haramun ní ṣẹ̀rí Ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ bàbá wa lọ yídì mọ̀sọ̀rọ̀ aṣọ táwọ̀ mọ̀sọ̀rọ̀ bá ti jẹun bàbá wa lọ yídì mukhalafatu tariq èyí tó dájú fẹ́ni tipa rẹ̀ bá ká tí ìdí rẹ̀ ọba jìnnà síbi tó ti sílé tó ti fẹ́ lọ kírun àbí tó ti kírun ọ̀nà tó bá gbà lọ kí ó gbàbọ̀ Ànábì wa Muhammad tí ń bá lọ yídì yóò lọ lọ́nà kan yóò darí ní ọ̀nà míì ìyẹn ti ẹni tó bá fẹ́ lọ yídì nù ni ọ̀ràn yẹn sì ní ká lọ fọ́nrán yẹn ní ká lọ ọ̀nà tá a bá gbà lọ ọ̀tọ̀ ọ̀nà tá a gbà bọ̀ ọ̀tọ̀ èyí tó sì dájú anamshi ila al-eid marina bil aqdam káfẹsẹ̀ ní lọ yídì òun ló kúnná jù àmọ́ bọ́dà bá jìn fala basa bil irkab kò sí láì fi bí ká gùn káfẹ́ títí ọ̀nà rẹ̀ bá jìn ikhwatal iman níjọ́ ọdún nínú súnà jọ́nà ni pé a máa kíra wa ṣùgbọ́n kí tá a kíra wa kò ní máa jẹ́ ẹ̀kú ọdún a máa ṣàdúrà ni kí làdúrà tá a máa ṣe taqabbala Allahu minna wa minkum Ọlọ́run kó gbà fún yín kó gbà fún àwa náà òun la máa fi kíra wa ní ìjọ ọdún márùn ni mo kà yí nínú àdábù al-Eid mo kà tí ń tá jẹ mo kà tasọ̀ tá wọ̀ mo kìlọ̀ fóbìnrin kọ́mọ́ lọ́fíńdà mo kìlọ̀ fọkùnrin kọ́mọ́ wọ̀sọ̀ gbogbo owó mo lè sọ pé ọ̀nà tá a gbà lọ́ọ̀tọ̀ ọ̀nà tá a gbà bọ̀ ọ̀tọ̀ tá a bá wa kíra wa jẹ ọdún ẹkú ọdún ká máa wí ìta máa wí ni pé taqabbala Allahu minna wa minkum ikhwatal iman níparí kútúbà mi àwọn tí wọ́n wà ní itikaf abẹ́lẹ́ wọn bá àlekè ọlá kó gbàṣẹ́ wọn abẹ́lẹ́ wọn bá àlekè ọlá kó gbàṣẹ́ wọn abẹ́lẹ́ wọn bá àlekè ọlá kó gbàṣẹ́ wọn ẹ má gbàgbé pé itikaf tẹ wá al-muqtu fil masjid bi niyyati al-ibadati lillahi subhanahu wa ta'ala ẹ wá ṣe itikaf mọ́sálásí
torí sábà pẹ̀fẹ́ súnmọ́ lọ ń jẹgbẹ́ lọ gbogbo ntí mú kọ̀bùlù bá sẹ́yìn òníkẹ́ mójútó kí ni ó mú kọ̀bùlù bá sẹ́yìn al-ikhlasu fil amali lillah ẹ ṣe ìtìkáfù torí Ọlọ́run lèyàn fi ṣe ìtìkáfù gbogbo sẹ́tọ́ bá jẹ́sẹ̀ ìbáàdà tí ó bá ní ikhlasi nínú Ọlọ́run ọba mi ò ní gbà wa ma umiru illa liyabudullaha mukhlisina lahu ddina hunafa Ọlọ́run ọ̀pá wá láṣẹ kankan kásìn lọ́n bó ti yẹ kásìn náà ni kádẹ̀ wá sí nítorí tọ́lọ́run àyèsìn lọ́n nítorí nǹkan mi ikhwatal iman ẹ̀yin tẹ́ ń ṣe itikaf akithiru minal ibadat ẹ̀sìn yẹn jẹ́ pọ̀ tẹ́ bá ní ikhlasi tán ẹ jẹ́ kí ìbádà tẹ́ sí pọ̀ wa khasatan fi layali al-ashr ibi tí ìbádà ti wá dájú fún itikafu òru ni torí pa Nabi wa Muhammad nínú hadisi tí àwa Aisha gbà wá ó ní idha dakhalatil ashrul awakhir min Ramadan tí mẹ́wàá ẹgbẹ̀ yìí bá wọlé Ramadan Ànábì ńkọ́ ahaya laylahu gbogbo òru mẹ́wàá ní fi ṣe àìsùn kì í sùn tilẹ̀ fi máa wa ayqada ahlahu yóò sì jí ara ilé rẹ̀ wa shadda mi'zarahu yóò fún ṣòkòtò rẹ̀ yóò lé itikafu sunnatun nabawiyya wa sunnatul anbiya'i qablahu sunna nabi ni bí sì ti ṣe òun la sọ̀n ẹlẹ́kẹta ẹ̀yọ́ ní itikaf akithiru minal istighfar inú sẹ́tẹ̀ ẹsẹ̀ tí ó pọ̀ dáadáa gbólóhùn istighfar ẹjọ́ pọ̀ dáadáa sẹ́rí istighfar ní máa bí gbogbo rẹ̀ ẹ lọ́wọ́ náà al-Qur'an anabi náà hàn sọ fáwọn ọjọ́ ẹ pé wa qultu astaghfiru rabbakum ẹni kọ́lọ̀ ń fẹ́rí jìyìn innahu kana ghaffara òun ní fẹ́rí jìnnì tó bá fi lè fẹ́rí jìyìn tán yursili samaa alaykum midrara gbogbo àlàáfíà sama dáadáa sama yóò sọ sí i wa yumdidukum bi amwalin wa banin bẹ́ẹ̀ máa ń wọ́wọ́ ipa istighfaru ká kálọ̀ mọ́lẹ́ bá wá ipa istighfaru ká wayaj'al lakum jannatin yóò sì àwọn pẹpẹ ọ̀rọ̀ fún yín wayaj'al lakum anhara gbogbo ọ̀rọ̀ lọ́lọ́wọ́ tẹ fún yín àdúrà tó dájú tẹ́sẹ̀ jù ní àsìkò itikaf òun istighfar ẹni tó wọ́ wá tó gbé ó ṣe itikaf nítorí owó istighfar ní ọmọ sí ẹni ṣe itikaf nítorí ọmọ istighfar ní ọmọ sí tọ́lọ́ ní wa yumdidukum bi amwalin wa banin ikhwatal iman inú ṣe itikaf tahari lilatil qadr sojú kòkòrò kọlọ̀njẹ́ báyọ̀ ọ̀nà ọlọ́run pàdé lórí Lailatul Qadr ẹ̀yin tí ẹ̀ wá ìtìkáfù kí n bá yín sọ gbólóhùn méjì ṣé ẹ rí gbogbo à ń tẹ envelope à ń tẹ àkọ̀wé tó Lailatul Qadr laysa mina sunnah kò sínú súnà àwọn ń kó yàn jọ ká mú òru ẹyọ kan nínú òru mẹ́wàá yẹn kákàwò kan ṣoṣo ká mú kọ̀sẹ́ẹ̀rí lórí ẹ̀ gbogbo ẹ̀rí pátápátá tọwọ́ direct látọ̀dọ̀ Ànábì wa Muhammad kò sí kan tó sọ pé jọ báyìí Lailatul Qadr ìgbìyànjú Abdullah bin Mas'ud ìgbìyànjú Abdullah bin Abbas làwọn ọjọ́ kọ̀ọ̀kan táwọn èèyàn ń fura sí àti ìgbìyànjú àwọn olùmọ̀ye bí àwọn tí wọ́n ń ka kelimet tí wọ́n ń ka wọ́ọ̀dù tó wà lára suratu al-Qadr wọ́n ń ka wọ́ọ̀dù ààrẹ nígbà wọn fẹ́ ka wọ́n ka inna anzalnahu fi Lailatul Qadr wa ma adraka ma wọ́n wá ka àwọn wọ́ọ̀dù yẹn ọjọ́ 27 wọ́n wá ní nínú súra yẹn ẹ̀mí ìlú ọlọ́run dákọ̀ Lailatul Qadr ọjọ́ ẹ̀mẹ́ta sẹ́ẹ̀mà pé 27 ní wọ́ọ̀dù yẹn ọlọ́run wá dákọ̀ Lailatul Qadr ẹ̀mí ìlú wọ́n wá ní òru 27 ni táwọn ẹ̀ bá kú mẹ́ta torí pé ọlọ́run Lailatul Qadr ní ẹ̀mẹ́ta gbogbo wọ́ọ̀dù tó sì wà ń bẹ̀ ọjọ́ 27 tọ́ba níbẹ̀ òru 27 ńgbà táwọn ẹ̀ kú mẹ́ta ṣé náà sì wà lórí ẹ̀ ṣé kò yí ànábì bẹ́ẹ̀ sọ́n kí wọ́n sọ̀kalẹ̀ fún sọ́fi sẹ̀rí wọ́n sọ̀kalẹ̀ fún kò fi sẹ̀rí ní tí ń wí fún yín ni pé ẹ̀wọ́ Lailatul Qadr sí àwọn nọ́mbà tí ò ṣe é kà nígbẹ̀yìn mẹ́wàá Ramadan gbogbo ẹ̀yin tẹ̀ wá wá itikaf ẹ wá gbìyànjú ẹ máa ṣe kíní kan tí wọ́n ń pè ní kìyàm kí ni wọ́n ń pè ní kìyàm gbogbo bí wọ́n ti ń ṣe itikafu bí wọ́n ọ̀dẹ̀ ṣe itikafu náà tí wọ́n bá ti ń ṣe kìyàmù lélẹ̀ ń bẹ̀ torí gbogbo àfáà súnà kọ́ fara mọ́ itikafu gbogbo àfáà súnà kọ́ fara mọ́ itikafu àwọn tí ò ṣe itikafu tí wọ́n ń ṣe kìyàmù lẹ́yìn ẹ lọ bẹ̀ ẹ máa lọ lè ṣe náfìlà látòrú tí lè ó fi mọ́ ibẹ̀ ń lé ti ṣe kòńgè Lailatul Qadr kì í ṣe bí tẹ́ẹ̀ ti ń potí tẹ́ẹ̀ ń ha bisikíìtì kì í ṣe bẹ̀ ìgbà táwọn kan wà mọ́sálásí tí wọ́n ń pariwo tí wọ́n ń ṣàdúrà tí wọ́n ń yẹn náfìlà rákà méjì wákàtí méjì wákàtí mẹ́ta tẹ́yìn wá hó tẹ́ẹ̀ wá ń lùlù tẹ́ẹ̀ wá ń jó tọ́wọ́ dẹ́sùn kan bí ìṣẹ́jú mẹ́wàá tẹ́ẹ̀ wá ń pariwo Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anna sọ́wọ́ jọra wọn pẹ̀lú àwọn tọ́wọ́ mọ́sálásí sọ́wọ́ jọra wọn pẹ̀lú àwọn tí wọ́n ń sáyẹ̀sùn sọ́wọ́ jọra wọn pẹ̀lú àwọn tìláwà ní òfin yẹ yín pé ń tẹ́ dálẹ̀ yẹn nítorí kọ́ rẹ̀ ń jẹ́ nọ́ọ̀sì ní bídà
Ọlọ́run kó là wá níbẹ̀ Ọlọ́run kó fẹsẹ̀ wá lédè kó fẹsẹ̀ wá lé sunna gbogbo yín pátápátá ẹ lọ sí tahari latul qadr ẹ wá bẹ latul qadr bil ibadat wa bi ihya'i layali ẹ yí àwọn òru yẹn ẹ má sùn níbẹ̀ tí ilé ọmọ fi má ẹ má ṣe ibtiga wo orí Ọlọ́run ní latul qadr èyí ń jẹ́ tàwọn ní itikaf àtàwọn tí ò lè wá sí itikaf àtàwọn tí ò lè wá itikaf mo ti yàn lẹ́ẹ̀kan mo tún fẹ́ tún yẹn torí èyí tẹ pẹ́ dé ó ṣeéṣe àwẹ̀ wa lónìí ó di 23 abẹ́ẹ̀kọ́ tí a bá rọ́ṣù níjọ́ alamisi làwẹ̀ ó di 29 khamisi tí ń bọ̀ yìí làwẹ̀ ó di 29 tí wọ́n bá rọ́ṣù á kírun níjọ́ jimá ẹ sì má dààmú ara yín irun tí mo sọ níjọ́ tá a fẹ́ máa wẹ̀ irú ẹ̀ náà ní sọ bá a ti fẹ́ parí àwẹ̀ yìí ẹnìkan kan ní Nàìjíríà yìí kò láǹfààní mùsùlùmí ẹ máa wẹ̀ o ẹnìkan kan ò sí láǹfààní mùsùlùmí ẹ sínú o afẹnìkan ṣoṣo ó ní eléyìí àwa mùsùlùmí tá à ń pẹ́ síbi Sókótó gbogbo àwọn tó bá kóyín sí wàhálà wọn kà kóyín sí wàhálà ni o wa ma yanbaghi lakum ittiba'uhum kò tọ́ka yìí gan tẹ̀lé wọn bẹ́ẹ̀ bá tẹ̀lé wọn fa antum asun ẹ̀yin náà sẹ́lọ̀n àfimún ẹlẹ́sẹ̀ ní torí wọ́n èso lórí yín bí wọ́n sì jọ lórí yín mọ́sálásí yín olórí tí Sultan Sókótó jẹ́ ju tiwọn lọ so tọ́ba díjọ́ Àlàmísì gbogbo yín pátápátá gbà ẹ máa wo Facebook yín fẹ́ni tí ń wò ẹ lọ wo tẹlifíṣàn fẹ́ni tí ń gbọ́rú yìí tí Sultan Sókótó bá jáde wá pẹ́tọ̀ àròsù o ń jásí pa kírun jọ jimá ṣé ẹ wá rí ẹ má fira yín sínú wàhálà òní kẹ ẹ má fira yín sí wàhálà yé wọn lọ sùn Saudi wọn lọ sùn Kuwaiti wọn ti rí Ghana wọn rí Togo kọkàn yín ìta abánú pilẹ̀ táwọn sálàfù ń ṣe òun ni pé likulli baladin ru'yatuhu ìlú kọ̀ọ̀kan ni wọ́n máa dóṣù wá tí ó rọ́ṣù fún rẹ̀ wọ́n sì máa dànù kí wọ́n máa dáwẹ̀ mú. afáwa Muawiya ibn Abi Sufyan khalifa ó wà ní Sham Abdullah ibn Abbas ó wà ní Medina wọn ò máa wẹ̀ ńjọ́ kan náà wọn ò sínú ńjọ́ kan náà